ọlọ́pàá ta ló kọ́kọ́ dé nínú wọn. ìyá tẹ́lẹ̀ ló kọ́kọ́ dé. aṣọ kí ni. bàbá Emeka ló kọ́kọ́ dé. ọlọ́pàá. ayé ọlọ́pàá mi ti bàjẹ́. bàbá àwọn méjèèjì náà dé papọ̀. èkó ọlọ́jà. dákun kí ló ń wá ní ọjà ń dà yìí ná. sí ìwánu ọjà. káńtà ní bẹ́ẹ̀dì mi ẹ̀fọn ní fẹ́ǹsì mi àjọ máa ń sùn àjọ ń dì ní. ó lè ní ọ. àní mo fẹ́ ro oúnjẹ. mo ti gba tíkẹ́ẹ̀tì láàárọ̀ yìí mo ti gba tíkẹ́ẹ̀tì tó wá ń béèrè lọ́sùn mo ti gba tíkẹ́ẹ̀tì. tó bá di sí ọwọ́ ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ wá rí mi. ṣé o sì. ọba ń gbẹ́rù gan ni. àwọn ọlọ́run fi yín ràn. mọ̀mọ́. kí lẹ fẹ́ gbé àti pé bo lẹ ń gbé lọ. ẹ bọ́ ni ọba ń gbé lọ sórí ìta mẹ́ta ní dààmú àlejò. ilẹ̀ ṣé wọ́n sọ fún ẹ ni. wọn ò sọ nǹkan kan fún mi fúnra ara mi ni mo mọ̀ tí mo wá. gbogbo etí ẹran àti kò sí fún rẹ́tọ̀ ojú ẹran rẹ́tíwọ̀kì ẹ̀ ó ti sáré ni. kò ní dáa fún ọ bó ṣe ní kò ní dáa fún ọ. wọ́n ní pé rẹ́tíwọ̀kì ojú ẹ̀ ó ti sáré. ojú adùn wọ̀ lọ. báyìí nǹkan ṣe máa ṣe nǹkan jàre. ọ̀dà iṣẹ́ wa wà tó ṣe mi ti bọ̀ oríṣẹ́ báyìí. ní fún ọ lẹ́tà ọlọ́ọ̀rọ̀ agbèjì tó bá dé àgbèjì báyìí odò olówó láyé rẹ nù. iṣẹ́ wo ni màmá lọ ṣe bẹ́ẹ̀. ìwọ sáà ti dé àgbèjì tó bá lórí àpáta bá fún ọ lẹ́tà lọ́bẹ̀ ojú rẹ méjèèjì ló kó lẹ̀ wọ́n sì fún ọ lówó tọ́mọ náà dọjọ́ kú ẹ̀. nínú ọlá pẹ̀lú bẹ̀rẹ̀ abẹ́ lálàbíyà ṣùgbọ́n lè láyà túbọ̀ òṣèlú ọmọ rẹ̀ ó dùn fún irun mi gidi gan-an àdúrà mi fún ẹ̀rẹ́ ni pé o ò ní ṣe ọ̀pọ̀ ọdún láyé. ọjà ojú ọlọ́mọ òtó ẹni káláyà kó wá wọ̀. mo ké sáfúlá fọba tó dẹkù dẹyẹ sínú igbó Sàámú Ṣàngódù fọba tó dóòrùn àtòṣùpá sókè kábíyèsí tó tẹ́lẹ̀ ayé bí ẹni tẹ́ní ó wá tẹ́ sọ́mọ̀ bí ẹni táṣọ kábíyèsí bàbá ìbà yín. Adédoyin Kúkọ̀yí lórúkọ mi èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ̀pọ̀ kan ìkan mímu ìka ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀mi lọmọ àròbí ọmọ àtòrè. ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú bójú ọjọ́ ṣe ń lọ ẹ kú ìlú wa yìí ó ń le kò ní le mọ́ wa lágbára lọ́wọ́ Ọlọ́run a máa rí tiwa ṣe ni o. ètò Gbajúmọ̀ òun ni mo tún mú wá fún yín lórí ètò lẹ́ni ọmọ yín olólùfẹ́ yín àyànfẹ́ yín ayọ̀ ọkàn yín àwọn ni wọ́n wá bá wa lálejò. ẹ̀yin náà lẹ́ni ká kọ̀wé pé wọ́n ẹ̀yin náà mọ̀ pé tẹ́ ẹ bá ṣàtì ní kèmí ṣe òun ni máa ṣe torí tí ò bá sí ẹ̀yin Adédoyin àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àjọṣepọ̀ èmi àti yín náà kò dẹ̀ ní bàjẹ́. ní báyìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò nítorí ètò tèmi ó ṣe kí ni ó kí pọ́pọ́pọ́pọ́. àlejò mi ẹ máa wọlé bọ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò ní pẹrẹwu. Ọlọ́run adé dá wa lóhùn ẹ kú ọjọ́ mẹ́ta ojú tó rí yín gbó ṣé ò sí. kò sí kankan àkànṣe ọmọ jẹ́jẹ́ náà ni. Olúwa ṣeun ẹ kí àwọn olólùfẹ́ yín nílé. mo kí ẹ̀yin olólùfẹ́ mi nílé mo kí ẹ̀yin ìyàwó wa mo kí ẹ̀yin bàbá wa
ẹ̀yin ọ̀rẹ́ wa àǹtí wa àtẹ̀yìnbọ̀dà wa ẹ ṣé gan tẹ́ ń wò wá ojú tẹ́ fi ń wò wá ojú náà ní fọ́ owó tẹ́ fi ń rí tẹ́ fi ń ra movie wa Ọlọ́run á máa pèsè fún yín because bí kò bá sẹ́yìn kò sá wa ẹ ṣé gan ẹ má stop ẹ dẹ̀ má ra pirated movies thank you. Kí wá lórúkọ yín o? Orúkọ ti tèmi ni Leye Adeshile aka Kuti. So many people really mọ orúkọ mi dáadáa ìtorí pé mo wà private díẹ̀ you know but èní wọ́n máa ní àǹfààní láti mọ orúkọ mi. Leye Adeshile ni mò ń jẹ́. Sometimes àwọn ẹlòmíín tó bá fẹ́ kọ orúkọ mi nínú movie ó máa kọ Leye Kuti. Kuti ò kí ń ṣe orúkọ tí wọ́n sọ mí láti lé nickname ló jẹ́ fún mi nígbà tí mo wà university because kò sí nǹkan tí èmi ò believe pé possible. So àwọn ọ̀rẹ́ mi máa ń sọ pé no retreat no surrender ibẹ̀ ni Kuti yẹn ti jẹ jáde bọ̀ Adeshile ni surname mi Leye dẹ̀ ni orúkọ tí mo jẹ́. Orúkọ tí ẹ̀ ń jẹ́ ọmọ bíbí ìlú wo ni yín? Ọmọ bíbí ìlú Èkó ni mí but bàbá mi wá láti ìlú Ọ̀yọ́ ní Awẹ́. Ní Awẹ́ àwọn màmá ńkọ́? Mọ́mì mi náà wá láti the same place Awẹ́ làwọn náà ti wá but wọ́n ti migrate wá sí Èkó láti ayé. Látàyè gbọ́n. Ẹ ti gbà tán. Ẹ sọ fún àwọn olólùfẹ́ yín nílé àwọn ìwé wo ni ẹ kà kí lẹ dẹ̀ lọ kà tí ẹ bá lọ sí ilé ìwé gíga kí lẹ kà mọ́. Well àkàwé díẹ̀ náà ṣùgbọ́n a dúpẹ́ níbi ìtàbàdé. Mo lọ sí St. Jude's Anglican Primary School ní Mushin. Mo lọ sí Atunrashe Boys High School ní Surulere. Mo kúrò ńbẹ̀ mo lọ sí New State High School ní Mushin náà. Nígbà tí mo ṣe yẹn tán mo lọ sí Yaba College of Technology. Mo lọ ṣe engineering course building engineering. Mo kúrò ńbẹ̀ mo lọ sí Laspotech ní Solo mo ṣe insurance. Nígbà tí mo kúrò ńbẹ̀ mo tún lọ sí LASU ibi tí mo ti lọ ṣe economics ibẹ̀ la ṣe fi orí ẹ̀kọ́ sí nísìnyí. Ọ̀mọ̀wé gidi ni iye torí bí iléèwé gíga ńlá mẹ́ta òun ló yin ẹ dárúkọ nísìnyí pẹ̀lú. Bẹ́ẹ̀ni. Báwo wá ní ìrìn àjò tíátà báwo ló ṣe bẹ̀rẹ̀? Well ẹ mọ̀ Nigeria of today a dúpẹ́ pé gbogbo ẹ̀ ti ń stop díẹ̀díẹ̀. Téèyàn bá ṣetán níléèwé ńgbà yẹn tí kò bá mọ ẹni tó mọ̀yàn àti ríṣẹ́ ó máa ń rí bákan. Nígbà tí àwa kàwé díẹ̀ táwa fẹ́ kà tán àti ṣiṣẹ́ ó nira díẹ̀ a dẹ̀ like láti máa ṣe fàájì èèyàn dẹ̀ lè jókòó sílé kó wá bá àti wí pé àti wànlé àti ìrùnlé bí Ọlọ́run ṣe gbógo ẹ̀ dìde nìyẹn through godmother mi tóun ẹni yẹn jẹ́ ìyàwó Anta Laniyan so wọ́n introduce mi sí Anta Laniyan but dẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa ṣe soap opera díẹ̀ ni mo ò fẹ́ ṣe Yorùbá movie because mo máa ń fi hàn pé àwọn tó ń ṣe Yorùbá movie àwọn èèyàn máa ń fojú yẹpẹrẹ wò wọ́n but nígbà tí mo bẹ̀rẹ̀ sí ni máa ṣe tí Uncle Anta jẹ́ ẹni tó mú mi dé ìdí iṣẹ́ tí mo ń ṣe lénìí mo wá realize pé ẹgbọ́n náà ọmọ Yorùbá ni mí so mo dẹ̀ ní láti gbé àṣà wa àti Yorùbá tá à ń sọ ìka gbéga because many of us a lè sọ Yorùbá dáadáa nítorí upbringing wa yàtọ̀ èmi mo wà lára wọn but mo fẹ́ fight ẹ̀ mo fẹ́ jẹ́ èèyàn tó bá jẹ́ pé ọmọ àlè tọ́ka sí pé Yorùbá ló ń ṣe àánú dẹ̀ ń ṣe dáadáa tó bá wá ní ìdánilójú pé àgbóyìnbó kọ́ wá face wa in person nígbà yẹn a jẹ́ kó mọ nǹkan tó tún wà lábẹ́ tá a máa fi hàn wọ́n so bàtí dé ẹnu iṣẹ́ nìyẹn. ẹnu iṣẹ́ tíátà nìyẹn ilé ìwà ti tó bí ọdún mélòó. This is like 10 to 11 years now. ọdún mẹ́wàá sí mọ́kànlá. Bẹ́ẹ̀ni because nígbà tí mo ṣetán ní yunifásitì ni mo bẹ̀rẹ̀ sí ní máa act. ọdún wo lẹ ṣetán nílé ìwé gíga? mo ṣetán ní yunifásitì ní 2005. eré wo ni ẹ kọ́kọ́ kópa nínú ẹ̀ ìyẹn ní ti Yorùbá? eré tí mo kọ́kọ́ kópa nínú ẹ̀ ní Yorùbá mi ìrántí orúkọ ẹ̀ mọ́ but nínú eré yẹn mo ṣe lọ́ọ̀yà níbẹ̀. Mo ní opportunity láti wà lórí iṣẹ́ pẹ̀lú àwọn àgbà òṣèré Uncle Leye something he was a banker. Leye Adeshile. Leye Adeshile yeah àwọn ni mo bá èmi ni lọ́ọ̀yà wọn àwọn ni mo bá ṣiṣẹ́
ó jẹ́ kí inú mi dùn gan. Ó wà nínú ẹni tó fún mi ní inspiration pé mo lè ṣe Yorùbá yìí. Ó ti ṣé eré kankan ṣáà ti wá wà nísìn tí ẹ̀yin gangan ti fowó ara yín ṣe? Ó ti mo ti produce movie though mo ní mind láti produce movie but nǹkan tó fà á tí mo ti fi produce movie is mo feel pé mo fẹ́ ṣe movie tó máa jẹ́ gbàǹkọ̀gbìn. Yeah, tó máa jẹ́ gbàǹkọ̀gbìn tó máa ní weight gidi gan. I just don't want to do a come go movie. Mo fẹ́ movie tó yẹ pé wọ́n lè sọ̀rọ̀ ẹ̀ time to time and bí marketing wa ṣe ń lọ so kò really encourage me but now I still prefer to be an actor because that's the call gongo tí mo ní so that's my calling so but mo máa produce with time. Olúwa ṣe. Nínú yàtọ̀ sí bàbá wa Antalaniyan tí ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn wo la tún lè ní pé wọ́n jẹ́ bí àwòkọ́ṣe fún yín nínú iṣẹ́ yìí? Firstly, mo máa fi opportunity dúpẹ́ lọ́wọ́ Uncle Beke Adoye because bí mo ṣe di Leye Adeshile Kuti táwọn èèyàn mọ̀ lẹ́nu kò ṣẹ̀yìn wọn. Ọ̀pátá ló mú mi débẹ̀ àwọn lọ̀gá mi. Ṣẹ̀wárí Beke ó wá tẹ́wọ́ gbà mí bí ọmọ bí àbúrò ní ibi tó bá ti difficult fún mi even ní movie tí wọ́n cast mi Uncle Beke máa impose me pé I think Leye can do it better ẹ jẹ́ ká lò so I just need to ease the major person to start the career mi ní industry and second person is a marketer. Mo really you are used to any marketer. I don't know anybody but mo ní opportunity lákọ̀ tí run into Sontal Mongodo marketer ní LTV èmi lọ ṣe fàájì bẹ́ẹ̀ ni and wọ́n stop me pé àwọn rí mi nínú movie Goriola Azan and àwọn máa like láti bá mi ṣiṣẹ́ àwọn náà tún contribute to growth mi nínú iṣẹ́ mo dúpẹ́ lọ́wọ́ wọn. Kí ni nǹkan mẹ́ta tí ẹ máa wò tí wọ́n bá mú ìwé eré wá fún yín kẹ́ tó lè ní ó dáa màá gbà láti ṣiṣẹ́? Firstly máa kọ́kọ́ wo bí storyline yẹn ṣe lọ. Bí tàn yẹn ṣe lọ. Bẹ́ẹ̀ ni pardon mi láti bí ṣe máa ń sọ̀rọ̀. Òyìnbó yìí ti ẹ̀ pọ̀. Ẹ má bínú Òyìnbó yìí pọ̀. èmi ìdẹ̀gbọ́ tààrà náà ẹ gbà mí díẹ̀ máa wo bí ìtàn yẹn ṣe lọ máa kà á ẹ mọ̀ àwọn ò tí ì débi tá a fi máa yan ọbọ wípé mi ì fẹ́ ṣe lé èmi ò kí ń parọ́ so tó bá gbé wá máa wá wọ́n pé bóyá tán yóò fi bẹ́ẹ̀ dùn mọ́ mi tó bọ̀ máa wá béèrè ẹni tó máa direct ẹ̀ ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta is máa wo owó tó wà involve láti ṣe ẹ mọ̀ owó náà la bá débẹ̀ so a máa tún wò bóyá yẹn náà tún gbé pẹ́ẹ́lí díẹ̀ tó bá ti gbé pẹ́ẹ́lí a máa kó aṣọ wá sínú mọ́tò à ń lọ́nu nǹkan mẹ́ta tèmi máa ń wò nìyẹn. ẹ máa ń wò nìyẹn kẹ́ tó gbà láti kópa nínú eré. Bẹ́ẹ̀ ni màá. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Bàbá Bugatti. 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 Ẹni ọmọ tó dáa. Tuale. First daughter mi ọkọ ẹ̀ tó fẹ́ honourable ni. Honourable. Ọkọ ẹ̀. Èmi ò ṣáà like kéèyàn máa gbéra ẹni kórí ẹṣin ayan. I don't like it, daddy. Ìyàwó kápẹ́ńtà. Yes, kápẹ́ńtà kọ́ lọ́kọ ẹ̀. Okay, máa fún ẹ ní màálù méjì. Màálù méjì. Màá bẹ́ẹ̀ sọ fún ẹnjìníà ọmọ mi ó fún ẹ ní 300,000 sí. Dádì tẹ́ ń wò yẹn wọ́n ní àbúrò kan tó bí ọmọ tó ń jẹ́ oyè tó ń ṣe ẹnjìníà mẹkáníìkì lèmi ṣe ń bí. Ó ti fi rọ́jò ẹni tó bí ẹ ṣáà má kọ́ ọmọ tèmi rọ. Mi ti báwo. Mo ní fàdúrà ràn mí lọ́jọ́ bá ti rí owó máa fún ẹ ní owó kí ló dé. But I'm trying my best na mo ń gbàdúrà náà. Ẹ máa káàbọ̀ ó fẹ́ sọ bí bàbá ìdẹ́ pé irọ́ ló fi ń jẹun kiri àdúgbò. Sórí bó ṣe ń lọ lẹ́ẹ̀kan nǹkan tó attract mi ní kàkà ẹ̀. Kí ni kókó inú ìwé ìròyìn sọ? Kókó inú ìwé ìròyìn ló ń gbọ́ látẹ̀kan yẹn. Arábìnrin tó ẹ̀yin náà dúró bíi wọ́n àndó kan bàbá Bugatti tẹ̀ ń wò yìí fàwọ̀ rajà lásán ni. Mi ò mọ nǹkan tá a fẹ́ ṣe sọ̀rọ̀ wọn o. A lè filẹ̀ báyìí ká máa wo dádì níran o. Each time tí bá ti wọlé bẹ́ẹ̀ tí mo gbé báàgì dání ó yẹ kọ́pọ̀lọ́ ti sọ fún yín pé owó ló wà ń bẹ̀. Bó ṣe wà nìyẹn. Kákẹ́mi tí wàá gbóhùn ti fi ṣẹlẹ̀ kí lẹ́sẹ̀ kí n máa jẹ lọ. Àgbàyàlé. Jọjọ kí ni mo lè rí fẹnu gbánú lé iná. Tẹ́lẹ̀ rí fẹnu gbá ṣebí gbà tẹ́ ń bọ̀ ẹ rí fẹ́rẹ́ mọ̀ ni kí lè tẹ̀ fẹnu gbà kẹ́ tó wọlé.
lẹ́yìn tí mo sọ fún ẹ tínú ẹ dùn tán ìgò mélòó ló mú. ẹ sà ìgò mẹ́ta náà lè fún mi tí mo mú. mi mú kẹrin tán. ṣùgbọ́n look my son engineer Oye let me tell you at the age of 22 ló ti rí millionaire. ọkọ mi ò máa ní tó bẹ́ẹ̀. Bọ̀dá Leye, ìbéèrè tèmi ni mo ti bi yín yìí àwọn olólùfẹ́ yín náà àwọn náà ní ìbéèrè tí wọ́n fẹ́ bi yín a wá ya abala kan kalẹ̀ ní pàtó fún ẹ̀yin àti wọn. Abala yìí òun là ń pè ní ojú abẹ ṣó yá ká sojú abẹ ńkọ́. ẹ jẹ́ ká sọ ńkọ́. ẹ jẹ́ sojú abẹ ńkọ́. mi ni ọmọọba Babátúndé Àfọlábí mò ń sọ̀rọ̀ láti ojú ọjà ní ìlú Àpòmù Ọ̀ṣun State Nàìjíríà. mo fẹ́ sọ̀rọ̀ nípa olólùfẹ́ mi Leye Adeshile. mo fẹ́ gbà níyànjú wípé gbogbo gudugudu méje àti yàyà mẹ́fà tó ń ṣe kí ó mọ́ ká rẹ̀. mo fẹ́ gbà níyànjú wípé gẹ́gẹ́ bí ọmọkùnrin tí ó wá ń sàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá ńláńlá ló máa fẹ́ máa kọjú sí i pé kí ó jọ̀ọ́ kí ó má jẹ́ kí wọ́n ba ògo rẹ̀ àti ọjọ́ iwájú rẹ̀ kó má jẹ́ kí wọ́n bàjẹ́. àwa ń gbàdúrà fún o a sì gbà wípé ní agbára Ọlọ́run ọba ibi gíga tí Ọlọ́run bá ń mú lọ Ọlọ́run ọba yóò bá wa mú débẹ̀. Oh my God. ẹ̀gbọ́n ṣé irú nǹkan bẹ́ẹ̀ tí ẹ̀jẹ̀ ti ń ṣẹlẹ̀. Well, ẹni tó bá máa parọ́ ló máa ní pé òun ò rí irú àwọn nǹkan bẹ́ẹ̀ rí bọ̀ ṣe rí inú ayé tá a wà yìí náà ni èèyàn ti máa ń kọ́ ẹ̀kọ́. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà tó jẹ́ pé àwọn ìyá ńláńlá bọ́ ṣe pé wọ́n tó jẹ́ pé ẹlòmíì ò ní mind láti bá ẹni kọ̀kọ̀. bí wọ́n wò ẹ́ lórí tẹlifíṣàn wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí ẹ. bí èmi sìn àwọn ẹlòmíì máa ń kàn dẹ́ bí mo máa ṣe ń sọ̀rọ̀ àwọn ẹlòmíì rò bóyá mo máa ń fún ọmọ ẹ̀ ní or something. ó lè jẹ́ ohun yẹn gan lẹ́ni yẹn rí ó kàn fẹ́ jọ́ rẹ̀ mi ni. so when tí bá nírú encounter bẹ́ẹ̀ pẹ̀lú wọn I talk to everybody normally. àwọn ẹlòmíì náà máa ń gbọ́wọ́ mi wá ọ̀bọ̀ máa jẹ́ kọ́ mọ̀ pé èmi mo ti níyàwó mo dẹ̀ ti ní àwọn ọmọ so the maturity ló really matter láti deal pẹ̀lú different people but mo máa appreciate wọn because àwọn ló ń kó ohun ra movie wa so mo ò ní any issues pẹ̀lú anybody ìyá ò bá pè mí bàbá ò bá pè mí ọmọ kékeré ò bá pè mí ọmọ ò bá pè mí I will attend to everybody equally. ìbéèrè míì tún wá ní ìyẹn láti orí Facebook fún yín ẹni yìí ń jẹ́ Akin Adémọ́lá Akin ní ó kì í ó dẹ̀ ní pé ṣé eré kankan ti wà tí ẹ kópa nínú ẹ̀ tó gbòyìn jìgìjìgì. eré náà iṣẹ́ náà ń jẹ́ because iṣẹ́ ni lọ́dọ̀ tèmi nítorí mo fi ń san school fees àwọn ọmọ mi iṣẹ́ kan ó máa jáde very soon ó ń gbé lọ sí cinema ó dẹ̀ máa ṣe sínú CD ó ń jẹ́ Èkó The Blessing of Ọlọ́fẹ́. iṣẹ́ yìí ó take wa ní 2 years láti lè ṣe gbogbo ẹ̀ parí ó gbó mi because in the process mo máa ń wa ọkọ̀ tá à ń pè ní end of discussion nígbà yẹn gear mi ó bàjẹ́ mo tún ní mọ́tò mi Honda Bulldog the same scenario ó tún ṣẹlẹ̀ sí yàtọ̀ sí yẹn the iṣẹ́ itself ó really gbó mi because ó take longer days, longer months, and I travel from different locations to Amorani. I shoot ní Badagry, I shoot Leko, I shoot ní Sherry, I shoot ní Ìjẹ̀bú. Different locations, yeah, so ó really gbọ́ mi because after moving yẹn mo sick mo ní láti lọ sí òkè òkun láti lọ tọ́jú ara mi. ẹ̀yin olólùfẹ́ Bọ̀dá Leye ṣé ìbéèrè mi yìí wà tẹ́ fẹ́ bi wọ́n àǹfààní yẹn ó ti ṣí sílẹ̀ báyìí nọ́mbà àti àdírẹ́sì tó hàn lọ́wọ́lọ́wọ́ ìyẹn ní ojú amóhùnmáwòrán yín òun ni kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí Bọ̀dá Leye tá a bá tún pè yín ṣe bẹ́ẹ̀ máa dá wa lóhùn. mi níṣẹ́ tí mi ṣe ara iṣẹ́ mi náà lè máa wà. ẹ ṣe Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. ọlọ́pàá ta ló kọ́kọ́ dé nu wọn. ìyá tẹ́lẹ̀ ló kọ́kọ́ dé. aṣọ kí ni. bàbá Emeka ló kọ́kọ́ dé. ọlọ́pàá
ayé ọlọ́pàá mi ti bàjẹ́. bàbá àwọn méjèèjì náà dé papọ̀. èkó ọlọ́jà. dákun kí ló ń wá nu ọjà ń dà yìí ná. ní ìwánu ọjà. káńtà ní bẹ́ẹ̀dì mi ẹ̀fọn ní fẹ́ǹsì mi àjọ máa ń sùn àjọ ń jí ni. ó lè ní ọ. àní mo fẹ́ ro oúnjẹ. mo ti gba tíkẹ́ẹ̀tì láàárọ̀ yìí mo ti já tíkẹ́ẹ̀tì tí wàá ń béèrè lọ́sùn mo ti gba tíkẹ́ẹ̀tì. tó bá di sí ọwọ́ rọ̀lẹ́ kọ́ wá rí mi. ṣé o sì. ọba ń gbẹ́rù kan ni. àwọn ọlọ́run fi yín ràn. mo mọ. kí lẹ fẹ́ gbé àti pé bo lẹ ń gbé lọ. ẹ bọ ni ọba ń gbé lọ sórí ìta mẹ́ta ní ń dààmú àlejò. ilẹ̀ ṣé wọ́n sọ fún ẹ ni. wọ́n sọ nǹkan kan fún mi fúnra ara mi ni mo mọ̀ tí mo wá. gbogbo etí ara àti kò sí fún rẹ́tíwọ̀kì ojú ẹ̀ hàn rẹ́tíwọ̀kì ẹ̀ ó ti sáré ni. kò ní dáa fún ọ bó ṣe ní kò ní dáa fún ọ. wọ́n ní pé rẹ́tíwọ̀kì ojú ẹ̀ ó ti sáré. ojú adùn wọ̀nà. báyìí nǹkan ṣe máa ṣe nǹkan jàre. ọ̀dà iṣẹ́ wa wà tó ṣe mi ti bọ̀ oríṣẹ́ báyìí. ń fún ọ lẹ́tà ọlọ́ọ̀rọ̀ agbèjì tó bá dé agbèjì báyìí odò olówó láyé rẹ nù. iṣẹ́ ọ̀nà máa lọ ṣe bẹ́ẹ̀. ìwọ sáà ti dé agbèjì tó bá lórí àpáta bá fún ọ lẹ́tà lọ́bẹ̀ ojú rẹ méjèèjì ló kó lẹ̀ wọ́n sì fún ọ lówó tọ́mọ náà dọjọ́ kú ẹ̀. nínú ọlá pẹ̀lú ìdẹ̀ra pẹ̀lú àlàáfíà ṣùgbọ́n lè láyé àtúbọ̀ òṣèlú ọba rẹ̀ ó dùn fún irun mi gidi gan-an àdúrà mi fún ẹ̀rẹ́ rí pé o ò ní ṣe ọ̀pọ̀ ọdún láyé. ọjà ojú ọlọ́mọ òtó ẹni báláyà kó wá gbọ́. orúkọ mi ni Bukola Awoyemi tí gbogbo èèyàn mọ̀ sí Arugba Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ ẹ máa wo Gbajúmọ̀ pẹ̀lú Doyin Kúkọ̀yí. ẹ káàbọ̀ ẹ kú atótónu. Yes ma. lẹ́yìn abala tá a parí nísìnyí abala míì wà o lẹ́ẹ̀kan nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ ẹni ẹ máa ń nífẹ̀ẹ́ sí láti gbé àṣà àti ìṣe Yorùbá ẹ máa ń nífẹ̀ẹ́ sí láti gbé ga ìdí tá a fi gbé abala yìí kalẹ̀ nìyẹn. abala tí à ń lọ nísìnyí abala ṣó láyà ni ṣùkú tó wà níwájú yín yìí ìbéèrè 10 ló wà ń bẹ̀ ẹ máa mú 3 màá dẹ̀ kà fún yín ẹ dá àwọn olólùfẹ́ yín lóhùn kí ló pa yín lẹ̀. mo mọ̀ pé láti pàṣẹ ó lè nira díẹ̀ bóyá ṣé àyè wà fún expo bóyá mo lè. èmi ò ṣe èyí mi ṣe ọmọ Ọlọ́run ni mí. ọmọ Ọlọ́run lèmi náà. nǹkan tẹ́ bá ti mú òun lèmi máa kà fún yín. tẹ́ bá ti ẹ̀gbá mẹ́tẹ̀ẹ̀ta mọ́tò lẹ́bùn yín. má gbà o. 3 ni máa mú lẹ́sẹ̀ kan náà. bẹ́ẹ̀ni. orí ìyá mi tẹ̀lé mi o. àmín àtòrí bàbá náà. bàbá ti kú. ó dà Ọlọ́run adẹ́lẹ̀ tó dáa fún un. àmín. àyà mi ń já o. ìbéèrè 10 tó jẹ́ àkọ́kọ́ irú ẹranko wo ni Yorùbá ń pè ní ògìdán. ògìdán olólàlù. ògìdán olólàjù ni mo ṣàmọ̀ pé ó fẹ́ pẹ́ra wọn ẹ jọ̀wọ́ ó dàn pé tiger ló ń jẹ́ bẹ́ẹ̀ àbí lion nìyẹn. ògìdán olólàjù. orúkọ tẹ àbí orúkọ tẹ kọ́. tiger ló ń jẹ́ bẹ́ẹ̀. kí ni wọ́n ń pè Yorùbá. tiger ní Yorùbá ògìdán náà ni. orúkọ mi wo. tiger Yorùbá ẹkùn ni ẹkùn. mo gbọ́ ẹ̀kọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀yìn àjẹ́. ṣẹ̀rí báyìí mọ́tò tí ń bọ̀. ẹ̀yìn fún mi mọ́tò. Oh my God. ìbéèrè ìkíní tó jẹ́ ìkejì oríṣi kánwì ìsebẹ̀ méjì òun ló wà akọkán àti abokán orúkọ mìíràn wo la tún lè pe akọkán. ẹ tí ẹ gbọ́dọ̀ máa mọ̀. àkọ́kọ́ mi dẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ o. àkọ́kọ́ kan bí lálá. mo ti gbé mọ́tò. mọ́tò yìí ti yé ni. ebe dẹ̀ náà gbèdè. yes ma mo try ni àwọn àjẹ́ ló ń gbé wá. ìbéèrè ìkẹsàn-án tó jẹ́ ìkẹta irú oúnjẹ wo ni àwọn Yorùbá ń pè ní ẹ̀bẹ̀.
mo gba mẹ́tẹ̀ẹ̀ta. Ó dẹ̀ dùn mí. Oh Lord of mercy, mo ti sọ síwájú pé kórìí ìyá mi tẹ̀lé mi lọ. Ó dẹ̀ tẹ̀lé mi because mo love mọ́mì mi gan. Ẹ̀bẹ̀ ló ń jẹ àsáró. Àsáró. Tá a máa ń fi iṣu ṣe. Tó máa ṣe. Ìgbéraga tún wọ̀. Ó yá láti sọ tán. Ẹ má jẹ́ ń ṣọ́ ara mi. Mo pàtẹ́wọ́ fúnra mi. No, mo try. Ẹ gbìyànjú. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. No. Ṣé ti rí báyìí nísìn? Mọ́tò mi wá kọ́. Abala yìí àgbésílẹ̀. Kọ́kọ́rọ́ ni máa fún yín sí. Àwọn aráalé náà mọ̀ pé mi ò fúnyàn lófo. Kọ́kọ́rọ́ ni máa fún yín. That's nice. A gbé abala yìí kalẹ̀ nítorí pé a fẹ́ kí àṣà ìṣe àti èdè Yorùbá a fẹ́ kó parun. Inú mi dẹ̀ dùn pé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìwé tẹ́ ẹ kà ní tóní Gẹ̀ẹ́sì ẹ tún yìí gbilẹ̀ nínú èdè Yorùbá ní gbogbo ibi tẹ́ bá ń dé nílẹ̀ yìí lókè òkun ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa gbé àṣà wa ká máa gbé ga. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ Bayalẹ́yẹ. Yes ma. Fún ẹni tí wọ́n bá fún ní mọ́tò àbí tí wọ́n fẹ́ fún mọ́tò. Yes ma. Kí ló máa kọ́ ṣe? Ó máa jó ni. A ṣe kéne. Ajójó ọpẹ́. Ẹ jẹ́ kémi àti yín ká kí ijó ọpẹ́ yìí mọ́lẹ̀ nítorí mọ́tò ńlá bọ̀ọ̀gìnì. Tírélà nìyẹn. Tírélà. Mo fẹ́ fún yín. Ẹ bá gbóhùn sókè lọ́wọ́ ẹ jẹ́. Gbà wá láyé ó dùn mí gan ni àmọ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Olúwa ṣeun. Ijó tá a jó tán sí nísìnyí ní ráńpẹ́ talent tó kọ. Dádì mi ló kọ. King Wasiu Ayinde Marshal. Bàbá gbogbo wa ni wọ́n. K1. K1 kí ni wọ́n pe àkọlé ẹ̀. Ìyẹn ló fẹ́ nira. Tẹ́ bá tún wá gba ilé yìí àmọ́ tẹ́ ẹ̀ bá gba mọ́tò. Àìrọ̀ àti ṣètò ti mọ́tò kan. Ó yìí ń lọ ó wọnú ara wọn. Ma try nítorí mo nífẹ̀ẹ́ bàbá mi gan. Gbogbo orin wọn ni máa ń gbọ́ dó old school díẹ̀ lílé bọ̀. Today till lampa. Shit. Ó dáa. No. Ẹ̀rí nǹkan tí mò ń ṣe ni. Èmi gan fẹ́ gbà. Ẹ gbọ́dọ̀ gbà. Ẹ fẹ́ kí n gbà? Ẹ jẹ́ n try láti gbà. Mo fẹ́ sọ. Ó dá ẹ̀ mọ́ consolidation náà. Oh my days. Bí mọ́tò yìí ṣe lọ nìyẹn. Time láti tún ní ọkọ̀ fúnra mi. Kò tiẹ̀ sásìkò. Bayalẹ́yẹ ohun ni ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òfà ọ̀nà ọ̀fun ò gbà wá láyè láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ àti gbogbo àwa tá a péjú tá a jọ ń ṣiṣẹ́ àníkà fún yín lẹ́bùn yín nínú ẹ̀bùn wá láti iléeṣẹ́ NAFCAP Enterprises wọ́n ní àwọn nífẹ̀ẹ́ yín ká fún yín lẹ́bùn Dúpẹ́ Cosmetics and Spa ìyẹn tí gbogbo ayé mọ̀ sí Alhaja Shine àwọn náà wọ́n ní ká nawọ́ ẹ̀bùn sí yín ní ìgbà tẹ́ bá wá sórí ètò ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ elétò ètò yìí ètò Gbajúmọ̀ mo dúpẹ́ lọ́wọ́ wọn láti gbèrú ètò yìí kalẹ̀ nítorí pé òun help wa láti tún máa rí àwọn àṣà wa àwọn orí òbèrè tó ń béèrè inú mi dùn tí mo ti wo ètò yìí bíi 2010 2011 ó dẹ̀ ṣì wà títí di òní ó fi àpẹẹrẹ hàn pé ètò gidi ni iléeṣẹ́ yìí ò ní jóná mo dúpẹ́ lọ́wọ́ pírẹsẹ́ńtà wa àtàwọn kúrò torí iṣẹ́ gidigidi lẹ́ ń ṣe so Ọlọ́run á máa fún yín ní okun àti agbára máa dúpẹ́ lọ́wọ́ àwọn companies méjèèjì tí wọ́n fún wa ní ẹ̀bùn yìí inú mi dùn because mo tún look forward láti gba ẹ̀bùn yìí bó tẹ̀ jẹ́ pé ìgbà tí mo sọ fáwọn èèyàn kan pé mi ń bọ̀ ní orí Gbajúmọ̀ wọ́n ti béèrè ẹ̀bùn yìí lọ́wọ́ mi but inú mi dùn pé mo tiẹ̀ wá mo rí nǹkan gbà mú ṣọ́pá lọlé iléeṣẹ́ tẹ̀ inú ò ní jóná ọwọ́ yẹn á máa rò kí ojú òde ní ti gbogbo wa. Àmín ẹ ṣé ojú òní tì wá gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ wa pátápátá Ọlọ́run Elédùmarè á máa bá wa nífẹ̀ẹ́ ẹ̀yin náà
ètò gbajúmọ̀ ó tún ti gòkè sí bí wọ́n ṣe ń wò wá nílẹ̀ yìí ni wọ́n ń wò wá káàkiri àgbáyé. Ṣé wá fẹ́ bá wa dòwò pọ̀ ẹ ní nǹkan tẹ́ fẹ́ sọ fún wa ẹ wò ní kíákíákíá ẹ lọ sí ApreelTV ẹ lọ sí GbajumoTV orí Facebook orí Instagram bódẹ̀ jẹ́ Twitter náà ni kò síbi tẹ́ tí ń bá wa sọ̀rọ̀ tá ní máa dá yín lọ àwọn tó ń pè wá wọn a máa jẹ́rìí sí báyìí. Ẹ jẹ́ ká jọ ṣòwò pọ̀ ẹ jẹ́ kí Ọlọ́run Olódùmarè kó jọ gbé àwa méjèèjì kó túbọ̀ gbé wa ga. Ẹ jẹ́ ká ṣe dáadáa o dáadáa òun ló pé ìkà ò pé. Adédoyin Kúkọ̀yí ló ń dágbére fún yín pé láyọ̀. Bàbá Bugatti. 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 Ẹni ọmọ tó dáa. Tuale. First daughter mi ọkọ ẹ̀ tó fẹ́ honourable ni. Honourable. Ọkọ ẹ̀. Èmi ò ṣáà like kéèyàn máa gbéra ẹni kórí ẹṣin ayan. I don't like it, daddy. Ìyàwó kápẹ́ńtà. Yes, kápẹ́ńtà kan lọ́kọ ẹ̀. Okay, màá fún ẹ ní màálù méjì. Màálù méjì. Màá bẹ́ẹ̀ sọ fún ẹnjìníà ọmọ mi ó fún ẹ ní 300,000 sí. Dádì tẹ́ ń wò yẹn wọ́n ní àbúrò kan tó bí ọmọ tó ń jẹ́ oyè tó ń ṣe ẹnjìníà mẹkáníìkì lèmi ṣe ń bí. ó ti fi rọ́jò ẹni tó bí ẹ ṣáà má kọ́ ọmọ tèmi rọ. Mi ti báwo. mo ní fàdúrà ràn mí lọ́dún bá ti rí owó máa fún ẹ ní owó kí ló dé. But I'm trying my best na mo ń gbàdúrà náà. ẹ máa káàbọ̀ ó fẹ́ sọ bíi bàbá ìdẹ́ pé irọ́ ló fi ń jẹun kiri àdúgbò. Sórí bó ṣe ń lọ lẹ́ẹ̀kan nǹkan tó attract mi ni kàkà ẹ̀. Kí ni kókó inú ìwé ìròyìn sọ? Kókó inú ìwé ìròyìn ló ń gbọ́ látẹ̀kan yẹn. Arábìnrin lẹ́yìn náà dúró bíi wà lóòkan bàbá Bugatti tẹ̀ ń wò yìí fàwọ̀ rajà lásán ni. Mi ò mọ nǹkan tá a fẹ́ ṣe sọ̀rọ̀ wọn o a lè filẹ̀ báyìí ká máa wo dádì níran o. Each time tí bá ti wọlé bẹ́ẹ̀ tí mo gbé báàgì dání ó yẹ kọ́pọ̀lọ́ ti sọ fún yín pé owó ló wà ń bẹ̀. Bó ṣe wà nìyẹn. kákẹ́mi tí wàá gbóhùn ti fi ṣẹlẹ̀ kí lẹ́sẹ̀ kí n máa jẹ lọ. àgbàyàlé. Jọjọ kí ni mo lè rí ìfẹnu gbánu lé iná. Tẹ́lẹ̀ rí fẹnu gbá ṣebí gbà tẹ́ ń bọ̀ ẹ rí fẹ́rẹ́ mọ̀ ni kí lè tẹ̀ fẹnu gbá kẹ́ tó wọlé. Lẹ́yìn tí mo sọ fún ẹ tínú ẹ dùn tán ìgò mélòó ló mú. ìgò mẹ́ta náà lè fún mi tí mo mú mi mú kẹrin tán. Ṣùgbọ́n look my son engineer Oye let me tell you at the age of 22 ló ti rí millionaire.